Àwọn pastor má lè má like mi. Àwọn pastor online. Wọ́n ò ní like mi o. Wọ́n lè má like mi. But I don't care. Ẹ̀yin pastors tẹ́ wà ní online. Ọlọ́run á máa bù sí fún yín. Fresh anointing. Kò sí fake nínú yín o. Èmi ò sọ pé fake wà nínú yín o. Tí fake gan bá wà nínú yín kò gba inú mi. Mo bọ̀wọ̀ fún anointing. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin pastors wa tẹ́ wà ní online. Ẹ máa padà bọ̀ nílé. Ẹ máa padà bọ̀ nílé. Èmi ń fún yín ní ìmọ̀ràn ní gẹ́gẹ́ bí ọmọ ìjọ. Ẹ máa padà bọ̀ nílé. Ẹ jẹ́ kí n sọ kinní kan. Okay. Portable ẹ tẹ̀ dúró ná. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ṣé íńtánẹ́ẹ̀tì yìí ṣé kìí ṣe wípé ó yẹ kẹ́ ẹ lò fún ìhìnrere Jésù ni? Ìhìnrere Jésù ló yẹ kẹ́ ẹ lò fún. When you are coming online, when you are on the pulpit in the church, man, remember you are on internet to spread the gospel of Jesus Christ, for God's sake. Tẹ́ ẹ bá ti wà lórí pulpit, ìwàásù tí àwọn ènìyàn máa gbọ́, tó máa ṣiṣẹ́ fún ìhìnrere, tó máa yí ayé àti àwọn ọkàn àwọn èèyàn padà, tí wọ́n máa rí wípé ìhìnrere Jésù yìí òdodo ni, òun ló yẹ kó máa jáde láti orí pulpit sórí internet. Tó bá tẹ̀ jẹ́ pé Sátánì gan ló create internet gẹ́gẹ́ bí sign of the end, toríṣiríṣi nǹkan ń jáde níbẹ̀ tí a lè control, ó yẹ kí àwa tá wá jẹ́ ọmọ Ọlọ́run, ó yẹ ká wá lo internet yẹn against the devil láti tún ayé ṣe. All we just discover is that almost gbogbo ìránṣẹ́ Ọlọ́run kò ń ṣe gbogbo ni wọ́n ti di blogger. Ṣé ẹ mọ̀ pé ń blog ni? You are no longer preaching. Ẹ ń blog ni o. Ẹ má bínú, ẹ jẹ́ kí n mú mi. Ẹ rí pé òun mi há. Èmi báyàn sọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn yìí. Ọlọ́run dẹ̀ gbà yí ẹ̀. Ẹ̀yin daddies wa nínú Olúwa, ẹ ń blog ni. Ẹ ti di bloggers. You are not preaching the gospel. Now let me now talk about this portable issue. Ṣé ẹ encourage portable láti máa lọ nínú ìwà yẹn ni àbí ẹ fẹ́ fà wálé? Ẹ jẹ́ n sọ nǹkankan fún yín. Ẹ fẹ́ tún ayé ọmọ ṣe, ẹ wá ń ṣépè fún, ẹ lè rí ayé ẹ̀ tún ṣe. Meanwhile, ó lè jẹ́ wípé ṣe ni portable gan lọ stage kìíní tí gbogbo everybody wá ń ran eegun sí. Eléyìí tèmi sọ yẹn, mo sọ tó bá jẹ́ wípé ó lè ṣẹlẹ̀ sí èèyàn kan, á rí nǹkan mú nínú nǹkan tí mo sọ. I am not really directing it to the pastor. Mo dẹ̀ sọ tó bá yẹ pé portable stage ẹ̀ kí ìránṣẹ́ Ọlọ́run rí nǹkan kan mú nínú eléyìí tèmi sọ. Ṣé ní ìjẹta ni? Everybody wá ń ran ogun. Meanwhile, ó lè jẹ́ pé ṣe ni portable create content. Because ẹ bá wo inú fídíò yẹn dáadáa, ẹ rí wípé by the time tí portable tó ṣe gbàs fún bọ̀bọ̀ yẹn gan wá sí ojú kámẹ́rà, ó ṣe bí ìgbà tó jẹ́ pé ó wá fira rẹ̀ hàn lójú kámẹ́rà. This can just be an ordinary content. Ẹ dẹ̀ ń gbé portable ṣépè. Someone was commenting lóyìnbá mi níbi kan tí mo ti comment, ó ní ṣé mo encourage ẹ kó máa continue níbẹ̀ ni ìgbà tí mo bá wá ń gbé ṣépè, ìyẹn ló máa discourage ẹ. Ṣé ìgbà tí mo bá ń gbé ṣépè ló máa I can never curse him. I can't curse him. Kí ni pastor ń wá láàárọ̀ Monday ní ṣọ́ọ̀pù ọlọ́tí láti lọ máa wàásù, ṣólúwa ní kó lọ síbẹ̀ ni? Ẹ jọ̀ọ́ ẹ kúrò nídìí ìdòjàre. Ẹ máa yọ sentiment kúrò nínú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Even if it is true, ẹ yọ sentiment kúrò. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ arákùnrin yẹn pé ṣé Olúwa ní kó lọ síbẹ̀? Ẹ kọ́kọ́ béèrè pé ṣé Olúwa ní kó lọ síbẹ̀? Nígbà tí ọba kan ló máa jà, tí wòlíì Ọlọ́run sọ wípé kó má lọ, tó ṣàwọn gbogbo ọ̀nà láti make sure wípé òun fẹ́ lọ, tó dẹ̀ yẹ pé Olúwa máa ń wà pẹ̀lú ẹ̀. Nígbà tó ń da wòlíì Ọlọ́run láàmú, wọ́n padà fún ní fake ran. Kò ń ṣe gbogbo ibi tí èèyàn bá lọ ni Ọlọ́run fẹ́ kéèyàn lọ. Èèyàn gan máa ń ṣe ní prayer point. Ibi tí ò ní sí, tójú rẹ̀ ò ní dé, Ọlọ́run má jẹ́ kí n lọ síbẹ̀. Kò ń ṣe pójú Ọlọ́run ò débẹ̀. But ní moment yẹn, Ọlọ́run mọ̀ pé ò gbọ́dọ̀ lọ síbẹ̀. Torí pé Ọlọ́run nìkan lè ṣe ò lè ṣe. Èṣe lè ṣe àwa èèyàn.
Ọlọ́run ò kí ń ridicule àwọn èèyàn ẹ̀. Olúwa ní kí bàbá Ọ̀ṣọ́fà má travel now àbí òṣọmọ kékeré ló jíṣẹ́ fún wọn ni. Ṣé bàbá Ọ̀ṣọ́fà ò kí ń ṣọmọ Ọlọ́run ni? Ṣọ́n mu jẹ ni? Wọn ò mú jẹ now. Àbírú bàbá Ọ̀ṣọ́fà ló yẹ kó ní accident ni. Ìgbà tẹ́ wá ń ṣépè fún Portable, ẹ jẹ́ ń dá yín padà sínú Bíbélì. Ẹ padà sínú Bíbélì. Because Portable gbáyàn létí, you should preach for him. Kò ń ṣe wípé kẹ́ máa ṣépè fún, ẹ má ṣépè fún ọmọ ọlọ́mọ mọ́. Ẹ gbọ́ o, Jésù ló sọ o, ẹ padà sínú Bíbélì. Nígbà tí gbogbo yín wá ń fò lórí ọ̀tá tẹ́ ń sọ pé kí ọdún yìí tó ṣe kulẹ̀, nǹkan máa ṣẹlẹ̀ sí Portable. Tó bá kú, èrè kí ló jẹ́ fún yín? Tó bá ya wèrè, èrè kí ló jẹ́ fún yín? Ṣé as Christians, ṣé nínú Christianity wa, ṣé Jésù sọ fún wa wípé tí èèyàn bá ṣẹ̀ wá, ká lọ pa ni? Even tẹ́ bá ní àṣẹ lẹ́nu, àṣẹ tó wà lẹ́nu yín is not to curse people, it is to bless people. It is to bless those who hate you. Màá dá yín padà sínú Bíbélì. Ẹ wá gbọ́ nǹkan tí Jésù fúnra rẹ̀ tó fẹnu ara ẹ̀ sọ. Ẹ̀kọ́ nípa ẹ̀san gbígbà. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ó wà nínú Matthew chapter 5 tí mo sọ pé mo fi ń ṣe amọ̀nà tara mi. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín, ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe kọ ibi, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ lí ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí tí òsì sí pẹ̀lú. Can you imagine? So bí Portable ṣe gbá pásọ̀ yẹn létí, tó bá jẹ́ wípé lóòótọ́ ló wà nínú Ọlọ́run, bó ṣe ń lọ jẹ́ yẹn ló dá, kò gbá títí ẹ̀ padà. Even Bíbélì Jésù gan sọ pé kó tún kọ etí òsì sí. Tẹ́ bá gbàyàn létí ọ̀tún, tó tún yí etí òsì sí pé ṣó tó ẹ gbá, ẹ̀rù gan bá ẹni tí ó fẹ́ gbàyàn létí. Ṣùgbọ́n tí èèyàn bá gba yín ní etí ọ̀tún ni mo fẹ́ sọ jàre. Tẹ́ yí tòsì sí pé ó yá gba, ẹ̀rù gan bá wípé kí lẹ́ni jẹ sínú. Ṣé tí n bá gbá tòsì yìí ṣe mo máa mu jẹ? Ó máa bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ni láì ní nǹkan kan. Ṣùgbọ́n tó bá gba yín létí, tẹ́ fọwọ́ tọ́ lásán, ó lè fúnyàn níbọn torí pé máa aggravate ìbínú tó wà nínú ẹ̀. Ó tún wá sọ wípé bí ẹnikẹ́ni bá fẹ́ sùn ọ́ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ́ lé ẹ̀wù lọ, tó ya aṣọ ẹ tó já ẹ̀wù ẹgbà, ó ní jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú. Ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá dé máìlì méjì, fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ àti lọ́dọ̀ ẹni tí ó ń fẹ́ wín lọ́wọ́ rẹ. Má ṣe mú ojú kúrò. That is Christianity. Ẹ wò, Christianity nìyẹn. Gbogbo yín dẹ̀ ń bínú, ẹ 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 dẹ̀ ń ṣépè fún ọmọ yẹn. That is Christianity o. Christianity nìyẹn o. Nǹkan tí Jésù sọ wípé kẹ́ ṣe nìyẹn o. Jésù ò wá sọ ń sìn wípé kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. Okay, ń sìn báyìí Portable ti di ọ̀tá gbogbo Christian nítorí pé ó gbá pásọ̀ létí. Ẹ jẹ́ ká assume pé kò kí n ṣe content. Ó gbá pásọ̀ létí ni. Portable ti wá di ọ̀tá gbogbo Christian báyìí. Ṣùgbọ́n tí Jésù sọ wípé kẹ́ ṣe sí ọ̀tá yín rèé. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣoore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrán kan bá yín lò, tí wọ́n ń ṣe inúnibíni sí yín, kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Nítorí pé ó mú oòrùn rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó ń fẹ́ yín, ọpẹ́ kí li ẹ̀yin ní? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ li àwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá sì ń kíkìkì àwọn arákùnrin yín, kí li ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí baba yín tí ń bẹ lé ọ̀run ti pé. Ṣé nígbà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run wá bọ́ sórí altar ń sìn, tẹ́ ń wàásù lọ́wọ́, ẹ máa wàásù lọ́wọ́, ẹ máa blog, ẹ máa wàásù lọ́wọ́, ẹ máa dá sí nǹkan tó ń lọ lórí internet. Ẹ padà wálé, ẹ má jẹ́ ká wà carried away by the spirit of internet. Àwa nímọ̀ yàtọ̀ nígbà tá wà lórí internet. Ẹ wo, ẹni tó bá fẹ́ blog nínú ìránṣẹ́ Ọlọ́run, èmi ò ní kẹ́ má dá sí nǹkan tó bá ń lọ lórí internet. But ẹ má jẹ́ kó jẹ́ ìgbà tẹ́ wà lórí altar. Ìgbà tẹ́ wà lórí altar, ẹ fún àwọn ènìyàn ní oúnjẹ ẹ̀mí jẹ. By the time tẹ́ bá ń dá sí nǹkan tó ń lọ lórí internet, ìbínú lẹ máa fi sọ̀rọ̀ lórí altar, ẹ dẹ̀ máa fi àwọn èèyàn ré. Because nǹkan tó ń lọ lórí internet, they are not palatable to bring out good things, the good things in you on the altar, on the pulpit.
You cannot be cursing people on the pulpit. Why? Ẹ má gbọ́ ọmọ yẹn ṣépè mọ́ náà, kí ló dé? Ó lè jáyọ̀fẹ́ Ọlọ́run lọ́la. Ẹ̀yin kọ́ lẹ dà náà. Ẹ fi sílẹ̀ náà tó bá yẹ kó ti ń kí ọ̀rọ̀ of God ló sórí ẹ̀. Ẹ ń gbèjà pásọ̀, okay, ń gbèjà pásọ̀ yẹn sìn. Ṣé pásọ̀ yẹn ti jáde ó ti sọ fún yín pé ìránṣẹ́ Ọlọ́run original lòun ni? Ẹ jẹ́ kó jáde kó kọ́kọ́ sọ wípé ọmọ Ọlọ́run lòun ná. Ẹ kọ́kọ́ lọ gbàdúrà náà pé ṣé ọmọ Ọlọ́run tòótọ́ ni. Ẹ tiẹ̀ kọ́kọ́ béèrè mission títí ẹ̀ gangan tó fi lọ sí ọ́fì níbi tọ́mọ ọlọ́mọ ti ń ta ọtí láàárọ̀ Monday láti wọnú báyìí lọ láti lọ máa preach. Èmi ò sọ pé ó bad kéèyàn preach ní ilé ọtí o, but not to go into somebody's bar láti lọ máa preach. Ó lè rìn jìnnà síbẹ̀ kó máa wàásù. Àwọn èèyàn ń wàásù náà. Àwọn èèyàn ń wàásù fáwọn èèyàn náà. Kí ló ṣẹlẹ̀ náà? But èmi ò sọ wípé kò dákẹ́ má bá sọ̀rọ̀, but not Bíbélì ṣẹ́rí. Tẹ́ bá ti fẹ́ máa ṣe nǹkan gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ Ọlọ́run lórí Bíbélì, ẹ padà sínú Bíbélì. Ẹ jẹ́ kí wọ́n máa rí wípé nǹkan tí Christianity tó kọ́ wa rè pé Christianity is not a scam. Christianity is not a scam. Ẹ má bínú, mo ti sọ̀rọ̀ jù lẹ́ni. Christianity is not a scam. Christianity is not a scam. No, mo ń sọ fún Ọ̀túnba ọ̀rẹ́ mi kan lẹ́ni. Ó ti wà confused. Ó dẹ̀ ti wà convinced. Orúkọ Christian ló ń jẹ́ náà. Ẹlẹ́sìn ìbílẹ̀ ló ń tẹ̀lé lẹ́yìn. Why? Ó wà discouraged pẹ̀lú ìwà àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bọ̀dá mi Akim Oladipupo was my senior in the secondary school. 83, 84, 85. Ó dàbí 85 ni wọ́n jáde pẹ̀lú sister mi. Táwa jẹ́ set wọn, àwa ń tẹ̀lé wọn bọ̀. Àwọn jáde ní 85 kọ́ ni. Bọ̀dá Akim Oladipupo ti di Christian now. Ọwọ́ pásọ̀ tó bọ́ sí ló dá padà sínú Islam. Though I'm less concerned about someone become a Christian, or because someone was a Muslim become a Christian, or someone was a Christian he become a Muslim. Láti inú Ọlọ́run sínú Ọlọ́run ni. Ṣọ́lọ́run ti dá mọ̀. Bó bá jẹ́ Christian tó bọ́ sínú Islam, ṣó ti hu gbogbo ìwà tí Ọlọ́run ní kó máa hù nínú Islam yẹn. Kò sí ìwà kankan tó wà nínú Islam tó ní kéèyàn pààyàn. Islam ò ní kéèyàn máa ṣe àrékérekè, kò ní kéèyàn máa parọ́ mọ́yàn, kò ní kéèyàn máa bá ìyàwó ẹlòmíì sùn. The only thing ni pé ó fún ẹ láyè láti fẹ́ ìyàwó mẹ́rin. That's all. Gbogbo àwọn ìwà burúkú tí Christianity against ni Quran against. Ṣó ti tẹ̀lé? Tí ò bá ti tẹ̀lé, asán ló pa nínú Islam, kò bá jẹ́ pastor tó di Christian torí mo rí kan tán gbé káàkiri. Ṣó ti hùwà tọ́lọ́run fẹ́ nínú Islam. Tó bá lè jẹ́ pé Muslim ní tó wá di Christian, me I know they rejoice o. Pé wọ́n sọ pé ẹnìkan Muslim ní tẹ́lẹ̀, ó wá lóun gba Jésù. Èmi ò ń rejoice o. Ìgbà tí máa rejoice ni ìgbà tó yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Torí mi ò gbọ́ nínú Bíbélì wípé ọ̀run ń yọ̀ nítorí pé ẹlẹ́sìn kan di ẹlẹ́sìn mìíràn. Ọ̀run ń yọ̀ nítorí pé ẹlẹ́ṣẹ̀ ronúpìwàdà. Irrespective of the religion tẹ́ni yẹn tó ń ṣe. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wá ẹ wá bọ́ sórí altar ẹ bẹ̀rẹ̀ sí ní blog. Ẹ ń blog ni. Ẹ máa wàásù. Ẹ bọ́ sínú Bíbélì, ẹ yan ẹsẹ̀ Bíbélì. Ẹ wàásù direct. Ẹ gbàgbé wípé ẹnìkan ṣẹ̀yìn ní online àbí ẹnìkan ṣe nǹkan kan ní online. Ẹ yé blog, ìwàásù ní kẹ́ máa wàásù. Ẹ jẹ́ kí àwọn èèyàn tó bá ti dé orí pẹpẹ yín ní orí internet, ẹ jẹ́ kí wọ́n máa rí wípé ṣe lè wá wàásù. Ẹ fi blogging sílẹ̀, fi nǹkan tó ń lọ lórí internet sílẹ̀ fún àwọn bloggers. Ọlọ́run ti kó àwọn kan síbẹ̀ yẹn. Ọlọ́run ti kó àwọn kan sí blogger, àwọn tó fit ibẹ̀, Ọlọ́run ti kó wọn síbẹ̀. We have bloggers, we have speakers, they are there. And they are talking. Ẹ wo, èmi ò kẹ́ o. Ẹ bẹ̀rẹ̀ sí ní insult mi. Torí àwọn pastor náà ló máa wá sí abẹ́ comment yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bú ẹ. Mo ṣe àwàdà. Mo ní when our pastors need money, they come to us. When we need money, they send us back to God. Go and see how men of God are talking to me under my comments. Mo ti block tó bí 4 nínú wọn. Ẹ máa lọ sí ọ̀dà comment èèyàn, ẹ máa pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ gbé àmì òróró olive oil wèrè kan sórí. Ẹ máa bọ́ sí ọ̀dà comment èèyàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ máa sọ̀rọ̀ òdì síyàn. Ẹ máa attack àwọn èèyàn. Ẹ máa insult àwọn èèyàn. Ìránṣẹ́ Ọlọ́run. Èèyàn mélòó ni Jésù Kristi bá jà kó tó kúrò láyé? Jesus got angry once nígbà tí wọ́n ń tà tí wọ́n ń rà nínú ilé bàbá rẹ̀. Ó lé wọn jáde, owó èdè ló fi pa. Ẹ̀ṣẹ̀ tó ń tà tó ń rà nínú ayé wa, òun ni Jésù ń bínú sí. Ló ṣe sọ wípé òun fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ lòun kórìíra tó ń lé wa jìnnà sí òun.
torí mi ò mọ̀ nígbà tẹ́ bá máa báyàn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ẹ máa ní pé ọ̀rọ̀ Ọlọ́run ò yé wọ ọ̀rọ̀ Ọlọ́run yé mi o èmi ò dẹ̀ sí nínú anybody lè fi ọ̀rọ̀ Ọlọ́run scam. You cannot be on internet and be disgracing us. I have the right to correct anybody on internet. And I will not mention anybody's name. Lórí internet letting disgrace Jesus. Go back into your Bible. Someone was asking, else if kinika happen between you and your pastor, oh, lè dàbí pastor mi láíláí. Lọ find out nípa Olókè Susi. Ba pastor mi ni chairman ní Agbokojo ní CAC nsin ọmọdé Apostolic Church ni mí. Mo dẹ̀ wà ní church ẹ̀. Òun ni chairman l'Agbokojo. Lọ béèrè iṣẹ́ ìránṣẹ́ tí pastor mi ń ṣe kí wọ́n tó sọ wípé òun ló yẹ nípò yẹn. Nígbà tó dẹ̀ débẹ̀ lọ wo nǹkan tó ń ṣe. Pastor mi ń fowó tiẹ̀ dára nínú Ọlọ́run ni. And it's not collecting money from me. It's not collecting money from me. Let anybody has a problem in my church. Kí pastor mi àti ìyàwó ẹ̀ kó mọ̀ kó wá wò bí wọ́n ṣe máa dìde sí. You cannot even insult my pastor. If you insult my pastor, I will come for you. Because my pastor is a man of God. Mi lè dúró ní church, mi tẹ̀ lè dúró ní church man on the pulpit. Èmi ò gọ̀ nínú Christianity tó yẹn. Mi lè dúró ní inú church ìránṣẹ́ Ọlọ́run tó ń preach heresy tàbí tó ń ṣe wọ́nranwọ̀nran. Mi tẹ̀ lè dúró ńbẹ̀. Wọ́n kàn máa rí wípé wọ́n gbàlejò kan ní last week kò wá mọ́ lọ́sẹ̀ yìí ni torí ọ̀rọ̀ Ọlọ́run lèmi nídìí. Kò kí ń ṣe kíní. Bàbá ti di chairman Oyètúnjí tó tún join ẹ̀ wá sí church wa kó jókòó. Wá rí tí pastor Oyètúnjí ó mọ̀ sọ wípé tó ò bá lówó má torí ẹ̀ sàn church o. Ọkàn gbàlà rẹ ni Jésù ní ìdí o. Wò tó ò bá ti lówó tó bá ti di àsìkò àti lówó ìwọ ni kó jójú. Ìwọ ṣá jò ṣùgbọ́n má ju ọwọ́ òfìfo sínú ibi tí wọ́n ń fi owó sí torí Ọlọ́run ò ní fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ jókòó má jò ṣẹ́kù wọ nìkan lórí àga ìwọ jókòó jó gidi gan tó bá yẹ ká dá owó láti national tí a bá ti ń sọ̀rọ̀ jù lórí rẹ̀ Pastor Oyètúnjí sọ wípé ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ owó ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ owó tí àwọn èèyàn bá rí owó yẹn dá Ọlọ́run máa ṣe yanu Ọlọ́run ò dẹ̀ dojú tì wá ní land of covenant rẹ̀ so don't even insult my own pastor I beg you. You are blogging. You'll be coming online. Someone will insult a pastor and you will be on the pulpit and you will mention that person's name. Tàbí kẹ́ máa fòwe bá sọ̀rọ̀. Ẹni yẹn dẹ̀ máa mọ̀ wípé òun lẹ̀ ń bá wí. Ẹni yẹn náà tún máa wá jáde. Will now come for pastor. Ẹ̀yin náà tún wá dé church lọ́sẹ̀ kejì. You will now come for that person. You are no longer preaching. You are blogging. If you like me. If you don't like me. Ẹni tó bá fẹ́ kó fẹ́ràn mi ẹni tí ò bá fẹ́ kó má fẹ́ràn mi I have the right to defend the gospel of Jesus not Christianity. If you are a Muslim and you are Christ-like I will call you a Christian. If you are an idol worshipper and you are Christ-like I will call you a Christian. Because tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tó ń fi tewétegbò tún ti ọmọ aráyé ṣe tó fi bà tèèyàn jẹ́ o lè fi ewé àtegbò kó fi relieve ẹni tó ti ní oyún ọdún kan àbọ̀ nínú kó wá bí ọmọ yẹn kọ́lọ́run wá sọ pé òun máa bínú sí ẹ nígbà tó sọ wípé òun dá ewé àtegbò àti èso ìyà ẹ̀hún gbogbo ewé àtegbò tó lòun dá fún oúnjẹ wa àti ìwòsàn àti ìmúláradá gbogbo orílẹ̀-èdè so ò ní jẹ́ oníṣègùn ìbílẹ̀ kó fi nǹkan yẹn kó jó àṣejẹ fún ẹni tó di oyún mọ́ nínú tàbí ẹni tó lóyún tó ní kó wá operation tó lòun ò fẹ́ operation kó wá fi ewé abíwẹ́rẹ́ ṣe àṣejẹ fún kó wá bíwẹ́rẹ́ kémi wá condemn I don't condemn anybody Ọlọ́run tó dá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ fi àwọn èèyàn sílẹ̀ síbẹ̀ ó mọ tó ń ṣe. I can't kill you because of your religion, because if I kill you, I'm telling God that God, you are a fool. Because if you are not a fool, you are supposed to have killed this person. So by the time you kill another person because of religion, tàbí nítorí pé ó sọ ọ̀rọ̀ kan, tẹ́ wá pa, ẹ fẹnu pa ni o, you are not in that religion, you are not of God. And ṣé ẹ̀dẹ̀ rí nǹkan tó wà nínú Matthew 5 yẹn, tẹ́ bá ṣépè fún arákùnrin yẹn wà léwu ìdájọ́. So stop cursing Portable. Preach for him. Change his life. Ẹ wọnú ayé Portable lọ. Ẹ lọ fi ẹ̀mí Portable. Ẹ lọ sí iwájú pẹpẹ yín. Ẹ lọ fi ẹ̀mí Portable lé Ọlọ́run lọ́wọ́. Ẹ máa gbàdúrà fún Portable ní gbogbo ìgbà títí yóò fi yí padà nǹkan tí Ọlọ́run béèrè lọ́wọ́ yín nìyẹn. Ọlọ́run fẹ́ kẹ́ ṣe wàhálà kẹ́ jìyà gan lórí ẹlẹ́ṣẹ̀ kan
lórí ẹlẹ́ṣẹ̀ kí gbogbo yín kẹ́ máa gbàdúrà fún ní church yín pé ọmọ tó ń jẹ́ Portable yẹn o ọmọ yẹn pẹ̀lú agídí rẹ̀ yìí ó máa wúlò fún Ọlọ́run o ọmọ yìí ò yàtọ̀ sí Jésù o tó kò yàtọ̀ sí Sọ́ọ̀lù o tó ń pa àwọn Kírísítẹ́nì káàkiri lọ́jọ́ sí ó yẹ jẹ́ ká fi ọkàn rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ pé a fẹ́ jèrè ọkàn Portable. You think it cannot happen? ṣégbà tẹ́ bá bọ́ sórí pulpit tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépèlé ìgbà yẹn lẹ máa jèrè ọkàn ẹ̀. Ó fọ́ létí gbé kí ló ń wá lọ sọ́dọ̀ ẹ lọ bú mi ó fọ́ létí gbé nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀ sọ́mọ yẹn lágbára Ọlọ́run Olódùmarè. Tí nǹkan bá máa ṣẹlẹ̀ sí Ọlọ́run máa fi ṣèyanu fún tó fi máa mọ̀ wípé alágbára ni Jésù ni. He will not die, nothing bad will happen to him. Ògo orílẹ̀-èdè Nàìjíríà ni ọmọ yẹn ṣe nǹkan Jésù gan tí wọ́n kàn má gbélébù lórí igi àgbélébù wọ́n tún fìyà jẹ ó ní bàbá dáríjì wọ́n nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. That is the Jesus Christ you follow, that you supposed to be like. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà rẹ̀ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́kan rí bínú má ṣe ṣe o má ṣe jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbínú nínú rẹ̀. That is what the Bible tells you. Kò ní kẹ́ má bínú ṣùgbọ́n látijọ́ tí Portable ṣe ti ṣe kó tó di ọjọ́ tẹ́ máa bọ́ sí orí pulpit ó yẹ kí ìbínú yẹn kó ti rọlẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òrùn ti wọ̀ bá ìbínú nínú yín. ṣé rò pé mi láìkì kí Portable kò gbá ìránṣẹ́ Ọlọ́run létí ni but I look beyond what happened on that scene tí ò bá kí n ṣe prank. Ó dàárọ̀. God bless you. Ẹ má blog mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní máa wàásù fún wa. By the time you are treating kíní kan ṣe lè nǹkan kan ṣe lè blogger kan sọ wípé kíní kan sọ pé ẹ̀yin náà ti ń blog o then ẹ má yẹ kí n tún tọ̀ yín pé ẹ tún kí n ṣe bloggers lásán ẹ ti di fracas. Bẹ́ẹ̀ bá ti lọ sórí pulpit tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn tí nǹkan bóyá àwọn tó bínú àbáwọn tó sọ nǹkan tí ò dá lórí internet tẹ́ bẹ̀rẹ̀ sí ń bú bloggers tẹ́ ń bú àwọn èèyàn ẹ ti di fracas. You are no longer even blogging ẹ ti di fracas. Ṣé nǹkan tẹ́ wá ṣe lórí internet nìyẹn? Ẹ wà níwájú àwọn ìjọ Ọlọ́run tí òun gbé ọ̀rọ̀ Ọlọ́run ń gbẹ tí wọ́n wá sí church lọ́jọ́ Sunday láti gbọ́rọ̀ Ọlọ́run. Ẹni tí àìní kan bẹ nínú ayé rẹ̀ tí nǹkan tí Ọlọ́run tó bá yẹ pé Ọlọ́run ni ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ lára yín tòótọ́ ṣé ẹ mọ̀ pé kò sí ìránṣẹ́ Ọlọ́run tó máa bọ́ síwájú ẹ̀mí ó lè jẹ́ nǹkan tó ti prepare fún gan láti ṣe nílé ó lè má jẹ́ òun ni topic tí ẹ̀mí Ọlọ́run máa fún pé gbà ohun tó máa wàásù lé lórí lélẹ̀. Ṣé ọ̀rọ̀ Portable ni ẹ̀mí mímọ́ Ọlọ́run fún yín pé kẹ́ lọ máa wàásù lé lórí? Ọ̀rọ̀ Lizzy Anjorin ni ẹ̀mí mímọ́ fún yín pé kẹ́ lọ máa wàásù lé lórí? Lizzy Anjorin sọ pé òun ni ẹ̀mí mímọ́ Lizzy Anjorin lẹ̀mí mímọ́ ní kẹ́ lọ máa bú. Portable lẹ̀mí mímọ́ ní kẹ́ lọ máa bú. Esabod sọ pé ni ẹ̀mí mímọ́ ní kẹ́ lọ máa bú. Ẹ̀mí mímọ́ ò ní sọ pé kẹ́ bú wọn náà. Ẹ̀mí mímọ́ máa ní kẹ́ gbàdúrà fún wọn ni. A ní kẹ́ súre fún wọn. A ní kẹ́ jèrè ọkàn wọn. That is if you believe they are doing something that they don't know that's in contrary to the will of God. You will strive to save their life after death. You will not condemn them to death. By the time you are now saying, come and share this Portable mo ṣe ń rí kíní, I don't like it. Nǹkan máa ṣẹlẹ̀ sí Portable kó tó di end of this year. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí Portable kò kí ń ṣe Ọlọ́run ló ṣe, ẹ̀yin lẹ kó ṣẹ́ jọlé lórí and it is not okay. It is not okay. Ẹ má mú ibi, ẹ má fa ibi sí orí èèyàn. Ẹ wo ibi tó bá ń bẹ ní orí ọ̀tá yín, ẹ rẹ́ dànù. Ẹ má sọ fẹ́ mi o, ẹ má fi mi wé anything no. Ẹni tó dá wàhálà orí burúkú gangan sílẹ̀ fún mi nínú ìdílé sọ̀rọ̀sọ̀rọ̀. When he was sick, I became the only person with him. Òótọ́ ni mo sọ fún yín. Ẹ pa àwọn èèyàn tó bá súnmọ́ mi tí wọ́n bá mọ̀ nípa ẹ̀kẹ́ béèrè lọ́wọ́ wọn. Èmi tún lọ torí mi ní gbàdúrà pé kó kú. Mo sùn ìta níta gbangba. Mo gbàdúrà fún ní òru mọ́jú. Tí wọ́wọ́ ẹ̀ bá jẹ́. It is what I can do o. Gbogbo àwọn tí mo ti bá jà lọ́nà yẹn tí má rí wípé ìdààmú kan dé bá wọn I will go into fasting and prayer. Ṣùgbọ́n màá sọ fún Ọlọ́run pé tí kì í bá ṣe ìjà tó bá jẹ́ ìjà mi ló ń gbé mo jọ̀wọ́ ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìjà mi kọ́ ló ń gbé kíní ìwà naturally ni bá mi dáríjì wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi náà ṣe bí sí tó dà lé wọn lórí màá sọ fún Ọlọ́run pé kádùrá mi máa gbà. Mo mọ bí mo ṣe lè mo mọ prayer point mi. Ẹ yé máa bá àwọn èèyàn jà online. Ìránṣẹ́ Ọlọ́run la pè yín. Ẹ jẹ́ kí ẹ wà. Jésù Kristi sọ wípé ó ní fìtílà tàtàn sórí pẹpẹ ó ní ó máa fi ìmọ́lẹ̀ fún aráyé ni ó ní kẹ́ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó máa tàn tó bẹ́ẹ̀ kí aráyé kó máa rí kí wọ́n dẹ̀ máa yin baba yín tó ń bẹ lọ́run.
báwo ni wọ́n ṣe wá fẹ́ máa yín bàbá yín tó ń bẹ lọ́run nígbà tẹ́ bá wà lórí pulpit tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn èèyàn? Come for me, come for me, I will come back for you. I will come back for you because me lè preach fún ìránṣẹ́ Ọlọ́run. You should know much, you should know better. Go back to your Bible when you want to react. See ẹ̀mí kan bá sọ nínú yín, go back into your Bible and let the Holy Spirit lead you, not to do. Jẹ́ kí àwọn tèmi kó tó lọ jàre mi gan rojọ́ mọ́. Friends Suraj tèmi Tọ́pẹ́ bó ní jàre. Yeah now, friends Ṣẹ́gun James. Yes I'm right. Báwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn bá padà wá pé mi ò right, màá sọ fún wọn pé mo right. Mo right. Ẹ má kò ṣẹjọ sórí Portable. Ọlọ́run ò lè ṣe bí sí Portable lórí nǹkan tó ṣe yẹn. Nínú ignorance kò mọ nǹkan tó ń ṣe. Kò mọ nǹkan tó ń ṣe rárá. Ọlọ́run ló mọ nǹkan tí Portable ti ta sára. Ọlọ́run ló mọ nǹkan tó ti fà. Ọlọ́run ló mọ nǹkan tó ti jẹ. Tí Portable bá jẹ́ vessel Ọlọ́run, tó bá jẹ́ material Ọlọ́run, tó bá jẹ́ instrument Ọlọ́run, nǹkan kan ò lè ṣe. Nǹkan kan ò lè ṣe. Ẹ fẹ́ sọ fún mi pé wọ́n ṣe pèlè Saul nígbà yẹn kó tó di Paul. Ó wá lè di ránṣẹ́ Ọlọ́run tán. Ẹ ìgbàgbé òjògẹ́ nígbà yẹn. Òjògẹ́ tó bá give testimony, ó ní ọjọ́ kan àwọn pa èèyàn more than 500,000 níwájú bank. Wọ́n pààyàn títí gbogbo ìbọn wọn fi tán. Àwọn Haúsá tí wọ́n ń sùn tí wọ́n ìbọn wọn tán wọ́n sì ń rọ̀ṣì lọ. Wọ́n dẹ̀ ń kú wọn dẹ̀ padà. Wọ́n pa èèyàn bí 500,000 ní ọjọ́ kan ṣoṣo. Ṣé 500 ní ẹ jẹ́ sọ pé 500 jàre? Ó dà mo ti fi kún 500 people nígbà tí wọ́n fẹ́ rob bank. Wọn ò dẹ̀ rí bank yẹn rob. Wọ́n pa Òjògẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Mo wà ní Ìkọ̀tún, ilé àwọn Saudi ní Ìkọ̀tún ni mò ń gbé. Ilé àwọn Saudi òun ló jẹ bàbá ọjà ní gbogbo some years ago mi mọ̀ bóyá Saudi ṣì ni bàbá ọjà ń sìn. Ilé àwọn Saudi ni mò ń gbé nígbà yẹn. Me I know the shame of my past o. Ilé àwọn Saudi ni mò ń gbé ní Kọ̀tún nígbà yẹn. Nígbà tí wọ́n mú Òjògẹ́ the last time tí wọ́n ní nílé ọba wọ́n ti mú àwọn olè kan o. Wọ́n ti kan èso lé wọn lórí èso 6 náà kàn mọ́ wọn lórí o. Wọ́n ti kọ́ àwa pé ká má máa wòran. So èmi ò kí ń wòran. Bó bá try láti lọ wòran lé wa, màámi ajá etí ẹ̀ lé ẹ lọ́wọ́ ni. So ó mọ́ wa lára dàgbà. Nígbà tí Òjògẹ́ tó ń give testimony, nígbà tí mo wà ní CAC ilé agbára ìtúsílẹ̀ lọ́dọ̀ Pastor Ládipúpọ̀, ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ táyé rẹ̀ ò ní bàjẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àtàtà, ìránṣẹ́ Ọlọ́run gidi, man of God. Nígbà tí mo wà ńbẹ̀ tí tán wá ṣe ìsọjí ni mo sọ pé mo mọ̀ gbà yẹn. Èso 6 mẹ́ta ni wọ́n kàn mọ́ Òjògẹ́ nìkan lórí. Wọ́n tún lọ ju òkú ẹ̀ nù. Bó ṣe ń kú ló ń dọ̀rùn tó ń rí Jésù tí Jésù sọ wípé lọ jíṣẹ́ tí mo rán ẹ. Ó lè lọ jíṣẹ́ tí mo rán ẹ. Òjògẹ́ burú ju kí lorúkọ ilé tó ń jẹ́ orúkọ òyìnbó tó lọ sórí kíní Yínká Ayéfẹ́lẹ́ yẹn o. Òjògẹ́ burú jù lọ. Lọ jíṣẹ́ tí mo rán ẹ. Ẹlẹ́ẹ̀kẹta yẹn Jésù lọ bẹ̀. Ó jí Òjògẹ́ pẹ́pẹ́pẹ́ báyìí. Òjògẹ́ lajú. Wọ́n ní àwọn ń retí igbó nígbà tó sọ fún wípé lọ jíṣẹ́ tí mo rán ẹ. Wọ́n ní igbó yẹn ń là fún Jésù báyìí tó fi lọ. Ó ní nígbà tó náà dìde láti máa lọ, igbó yẹn là fún. Ní táìmù yẹn tí wọ́n bá kan èso kékeré mọ́ olè lórí, wọn ò lè tọ́jú ẹ̀ ní hospital. Wọ́n gba Òjògẹ́ ní hospital bí ẹni pé Ọlọ́run alààyè ti dúró dè ńbẹ̀. Wọ́n yọ èso mẹ́tẹ̀ẹ̀ta lórí rẹ̀, wọn ò pe ọlọ́pàá. Wọ́n dẹ̀ tú Òjògẹ́ sílẹ̀. Ọlọ́pàá ò dẹ̀ rí mú, wọn ò dẹ̀ mú. Nígbà tí Òjògẹ́ wá di ìránṣẹ́ Ọlọ́run tó ń wàásù káàkiri, kò ní nǹkan kan mọ́. Ó lè padà jìyà ẹ̀. But tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ instrument Ọlọ́run ni, nothing will happen to him. That is the God we are serving. The God we are serving in Christendom is not a killer. It's not a killer. It's not a wicked God. That bí ẹnìkan bá ti ṣe nǹkan, Ọlọ́run á dẹ̀ èdè bẹ̀rẹ̀ sí ní máa rọ̀jò ìbínú. Ọlọ́run ń rọ̀jò ìbínú bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ò kí ń hùwà láì ronú jinlẹ̀. Àwọn èèyàn la máa ń ṣe wàdùwàdù tá máa ń ṣèdájọ́ rádaràda. Ọlọ́run ń ṣèdájọ́ wèrè bẹ́ẹ̀ yẹn. So it is well with you. Ọlọ́run àṣàgbára gbogbo yín dọ̀tun. Okay, mo ti káwọn èèyàn mi.